ìwẹ̀ yìí ẹ̀ẹ̀mejì lọ́dún la máa ń wẹ̀. Ìwẹ̀ yìí a dẹ̀ máa ń wẹ̀ nígbà mẹ́ta. A wẹ̀ lórí ìjòkó, a wẹ̀ lórí ìkúnlẹ̀, a tún wẹ̀ nígbà tá a bá dúró. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa gbé ìwé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlù ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Afúrà pẹlẹbẹ àtọ̀sẹ̀ dúdú. Sẹ́rí ọṣẹ yìí a máa ń lò lẹ́ẹ̀mejì lọ́dún. Sẹ́rí ọdún tá a bá lò ó, ayé wa ò ní rí bákan náà mọ́. Chemical reaction leléyìí, wàláì. A lè pè lóògùn, a lè pè láṣìírí. Ọlá pé lédè tiwa, à ń pè lóògùn. Oògùn. Ọlá orúkọ tí wọ́n fún oògùn ló jẹ́ kó máa ṣe ẹlòmíì bíi pé oògùn ò dáa. Chemical reaction ni chemical tó wà lára èpo ọ̀bọ̀ nígbà tó react pẹ̀lú omi ìdí ìgbín tó tún wá lọ react pẹ̀lú káfúrà pẹlẹbẹ tó wá ń ṣiṣẹ́ spiritually. Sọ̀rọ̀ mi ti yé. Ìwẹ̀ yìí ẹ̀ẹ̀mejì lọ́dún la máa ń wẹ̀. Ìwẹ̀ yìí a dẹ̀ máa ń wẹ̀ nígbà mẹ́ta. A wẹ̀ lórí ìjòkó, a wẹ̀ lórí ìkúnlẹ̀, a tún wẹ̀ nígbà tá a bá dúró. Ìwọ tó bá ń wá gbéga lẹ́nu iṣẹ́ lò ó. Ìwọ tí ó jẹ́ pé ọ̀rọ̀ ti dàrú pátápátá lò ó. Ìwọ tó níṣẹ́ tí wọ́n ti fi ojú burúkú tí wọ́n ti fi wọṣẹ́ lò ó. Ìwọ tó jẹ́ pé gbogbo ìgbà ló máa ń complain pọ́n náà dí lò ó. Ìwọ tí o fẹ́ kí Ọlọ́run kó bẹ dẹ́ṣẹ̀ rí àbáwọn ẹni ibi lò ó, kán yọwọ́ kò lóró ẹ lò ó. Kí ni nǹkan náà ta fẹ́ wá o? Epo ọ̀bọ̀, ìgbín tó bá gbónu àti káfúrà pẹlẹbẹ pẹ̀lú ata pẹ̀lú ike àtọṣẹ. Epo ọ̀bọ̀ yìí làágùn tí ó kúnná. Tó bá yẹ pé àwọn kéékèèké la fẹ́ lò, ẹ mọ̀, ẹ ṣáà jẹ́ ká make sure pé a lo káfúrà pẹlẹbẹ páàkì kan. Bá ṣe ọṣẹ tó pọ̀ ni, bọ́sẹ̀ yẹn bá ṣe pọ̀ sí náà láti lo káfúrà tó pọ̀ sí. Láti ṣe lo epo ọ̀bọ̀ tó bá kẹnu dáadáa. Epo ọ̀bọ̀ ẹni ẹja gún kókún náà o. Ẹ jẹ́ ká ju káfúrà pẹlẹbẹ sí ká gún papọ̀. Ẹ dákun ẹ má jù sí pẹ̀lú láìlọ́nù o. Ẹ ṣí láìlọ́nù ara ẹ̀ kú o. Ẹ gún kókún náà. Ẹ má wá fi omi po ọṣẹ yìí. Ó léwu o, ẹ má fomi po o. Ìgbín tẹ́ ẹ rà bọ́sẹ̀ yẹn bá ṣe pọ̀ sí náà ní kẹ́ ṣe ràgbó tó pọ̀. Ẹ fọ́ ìdí ìgbín yìí, ẹ jó omi ẹ̀ sí, ẹ fọwọ́ tẹnu ìgbín yẹn dáadáa, omi ẹ jò sí. Omi ìdí ìgbín la fi pò ó. Tá a bá ti fi pò ó tán, ìjà kó sínú ike. A lè gbé pamọ́ fọ́jọ́ méjì, ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún, ìgbà tó bá wù wá. Tá a bá ti fẹ́ lu ọṣẹ yìí, alẹ́ ká tó sùn la lò ó. Alẹ́ ká tó sùn la máa lò ó. Tá a bá ti bọ́ra alẹ́ òwò ọmọlúwàbí, ẹ jẹ́ ká jókòó sínú bẹ́ẹ̀tù. Ẹ jẹ́ ká wá kẹ̀kẹ́ oríṣi mẹ́ta, kẹ̀kẹ́ mẹ́ta ní ẹ jẹ́ wá. Ẹ jẹ́ ká kọ́ wẹ̀ lórí ìjòkó, ká wẹ gbogbo ara wa nílẹ̀. Ẹ jẹ́ ká fi omi ká sanra. Ẹ tún wá jẹ́ ká kúnlẹ̀. Ká tún mú kẹ̀kẹ́ míì ká tún bu ọṣẹ yẹn lé ká tún wẹ̀. Lẹ́yìn ìgbà náà wá jẹ́ ká dìde dúró, ká tún mú kẹ̀kẹ́ míì ká bu ọṣẹ lé ká tún wẹ̀. Tá a bá ti wẹ̀ tán, ẹ jẹ́ ká má nura, ẹ jẹ́ ká bọ́ sínú ilé ká lọ sùn. Ẹ̀ẹ̀mejì lọ́dún la máa ń lò ó. A lè wẹ̀ nígbà tó bá wù wá, a lè wẹ̀ lọ́jọ́ Monday, a lè wẹ̀ ní Tuesday tàbí ọjọ́ Thursday. Ìgbà mẹ́ta tó bá wù wá la lè lò ó. Sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ kó wá jẹ́ ẹ̀ẹ̀mejì lọ́dún. Bóyá nú ọdún ìsìn o, ẹ lè wẹ̀ lọ́jọ́ Monday,
ìgbà míì tó bá tó tẹ̀ tá bá fẹ́ wẹ̀ a lè wẹ̀ lọ́jọ́ Monday náà tàbí ká wẹ̀ lọ́jọ́ Tuesday tàbí ká wẹ̀ ní Thursday. Kì í ṣe pé ẹ̀mẹ́ta lè máa wẹ̀ o, mo kàn mú ọjọ́ tẹ́ lè wẹ̀ ni o. Tá a bá ti wẹ̀ tán ó ti parí ní agbára Ọlọ́run. Ọlọ́run dùn wá nínú. Ọlọ́ba ló dá ìkó ọbọ̀, ló dá ìgbín, ló dá ọṣẹ. ẹ wá rí gbogbo àwọn nǹkan tá a lò yìí nínú sáyẹ́ǹsì wọ́n ń pè ní chemical reaction ni, sọ̀rọ̀ mi yé, chemical reaction ni tó ṣiṣẹ́ fún both physically and spiritually. Àdúrà gbogbo Ọlọ́run ní fi wálẹ̀. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè. Ó dàbọ̀. Dr. Praise and Repeat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. La ilaha illallah, Allah